Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà. Elédùmarè ò ní padà lẹ́yìn wa, a ò ní taṣọ àgbà mọ́lẹ̀. Ẹ̀yin ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà. Mo bá èèyàn mi mú iṣẹ́ kan tí à ń pè ní ìgbéga níbi gbogbo. Àṣírí ìgbéga níbi gbogbo. Yálà lẹ́nu iṣẹ́ ẹni ni, níbi gbogbo ni, nídìí iṣẹ́ ìjọba ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò mọ̀ wípé ẹ̀dá tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ti ń là, irú àwọn ẹni bẹ́ẹ̀ a máa sáré kú ni. Bẹ́ẹ̀ ni, irú ẹni bẹ́ẹ̀ a máa sáré kú ni. Nítorí pé ẹlòmíì máa ń wò wípé ẹnìkan àwọn máa jọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba yìí ni. Kò pé ọdún kan, kò pọ́dún méjì, ó ti ń gba promotion lọ sókè. Ohun tó ń bá nídìí iṣẹ́ gan-an kò fún ní promotion kankan. Yóò á máa wò pé kí ni ohun tí ó fà á? Kí ni ohun tí ó fà á? Onímọ̀ wípé ẹni yìí ti rìn, wọ́n sì níbi tí yẹn bá rìn dé, náà ni yóò wá gbára dé. Ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ ká gba iṣẹ́ ìgbéga yìí. Tá bá ṣiṣẹ́ ìgbéga yìí níbi gbogbo la ó ti máa rí ìgbéga. Yálà lẹ́nu iṣẹ́. Kódà níbi tí iṣẹ́ tún ya wèrè dé, tá bá ṣe fún ọmọ ilé ìwé, ọba dániwáyé ń gbọ́, nínú kíláàsì wọn, òní ò mọ̀ gba ipò kíní. Oyè tó bá máa ń jẹ ní sùkúrù, tó máa ń jẹ ní skul, tó bá ń fẹ́ àwọn èèyàn jẹ oyè, ọmọ yín kò ní kẹ́yìn ń bẹ̀ láíláí. Ọmọ yín oyè tó dáa jù ní skul, ọmọ tẹ́ bá ti iṣẹ́ yìí fún, wọn ò fi jẹ títí láíláí. Iṣẹ́ yìí títí láíláí yóò fi máa ṣiṣẹ́ lọ. Iṣẹ́ tá fi ń jẹ olórí, tá fi ń jẹ ìgbéga níbi gbogbo. Ẹ̀yin ènìyàn mi, bó ni a ṣe ń ṣe iṣẹ́ yìí? Iṣẹ́ kan náà tó fẹ́ ṣòro ṣe púpọ̀. Mi ò fẹ́ rò pé ó fẹ́ ṣòro ṣe rárá. Kò ṣòro ṣe rárá. Kí ni tí ẹ bá mi wá? Ẹ bá mi wá mọ̀rìwò ọ̀pẹ. Èyí tó wà lókè pátápátá, ṣóńṣó mọ̀rìwò ọ̀pẹ. Ẹ bá mi wá ṣóńṣó orí mọ̀rìwò ọ̀pẹ. Ẹ bá mi ra, tó bá jẹ́ pé ọkùnrin ni, ẹ bá mi wá àkùkọ adìẹ. Ìrù èyí tó bá gùn jù níbi àkùkọ adìẹ, ìrù èyí tó bá gùn jù, ẹ bá mi já. Ẹ bá mi mú atare. Ẹ bá mi mú atare, ẹ bá mi ya gbogbo èpo orí ẹ̀ kúrò. Ẹ bá mú èyí tó bá ṣe ṣóńṣó sórí atare, kóró kan péré náà ni bá mi mú. Àṣẹ lẹ́ fi ṣe. Kò ju àṣẹ lọ, kóró kan péré náà la gbọ́dọ̀ lò. Ẹ bá mi wá, à ń pe ewé kan ní ewé ìṣájú. Ẹ lọ bá mi rà á. Ẹ lọ bá mi wá ewé ìṣájú. Ẹ bá mi wá ewé kọ́lẹ́ ọrọ̀gbá. Ẹ bá mi wá ewé kọ́lẹ́ ọrọ̀gbá. Ewé kọ́lẹ́ ọrọ̀gbá kó náà máa jẹ́ kó máa ju díẹ̀ náà lọ. Díẹ̀ la nídìí. Ẹ bá mi wá obì àbàtà olójú mẹ́rin. Ẹ bá mi yọ awẹ́ kan péré kó ń bẹ̀. Ẹ bá mi kó àwọn nǹkan wọ̀nyí, ẹ bá mi kó sínú ìṣasùn. Ẹ bá mi jó papọ̀. Tẹ́ bá ti jó iṣẹ́ yìí papọ̀ tán, ẹ jẹ́ ká fi síngbẹ́rẹ́ 201 sí àtàrí. 201, 1, 2, 3. A ó sin sí orí wa báyìí. A ó sin sí orí wa. Èèyàn tó lè lo iṣẹ́ yìí ju èèyàn mẹ́ta lọ, ẹ lè fún yàn ló ń bẹ̀. Ṣùgbọ́n èèyàn tí ó bá lò, tó bá jẹ́ pé àkùkọ adìẹ ni ẹ lò, ọkùnrin tó bá ìjábọ̀ adìẹ ni ẹ lò, obìnrin ló gbọ́dọ̀ mọ̀ ló lọ. Ṣé ó yé yín? Ẹ jẹ́ ká fẹ́ bu yìí, ẹ jẹ́ ká fi ara orí. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, gbogbo ibikíbi tá a dé láyé, a ó máa rí ìgbéga, promotion yóò máa ṣẹlẹ̀ sí wa ni, ìyọ́n máa dàgbà, mo sọ bẹ́ẹ̀. Ẹ bá mi dánwò, kẹ́ fún lé lábọ̀. Ire o.